ṣe rí àwọn bàbá wa láyé ìgbà yẹn tán lo kánàkù kì í ṣe gbogbo wọn ló ní nǹkan fi ń ṣẹ̀ṣẹ̀ rìn ṣùgbọ́n tán bá fẹ́ lọ láti bírú bíi lọ sí ìlú òdì kejì tán sì mọ̀ pé yóò láwọn lóògùn onọgbọ́n tí wọ́n máa ń ta sí lójú wọn ìrìn yẹn akúrú wọn á tètè débi tí wọ́n ń lọ ó wá ṣeé ṣe o lọ́nà tó ń kálukú bá mọ̀ gbé e gbà ẹlòmíì tó bá di ojú oorun arìnrìn tí ó bá yẹ kó rìn àwọn òun ṣe babaláwo tó jẹ́ pé àwọn ní ó yá àbí oníṣègùn tó bá ní ẹ lọ ẹ padà wá tíṣẹ́ yín bá gbá kẹ́ ẹ lọ a máa ṣàlàyé tí ò bá sì gbá kẹ́ ẹ lọ a máa sọ ṣẹ́ ẹ lè dúró ẹ dúró gbogbo èròjà tá a máa fi ṣiṣẹ́ yín a máa tò lójú yín téèyàn bá ní kò síkà a jẹ́ pé òǹtọ̀ ti kú wọn àti ìsìn ni ìkà wà lóòótọ́ ìkà wà o ṣe rí àwọn bàbá wa láyé ìgbà yẹn tán lo kánàkù kì í ṣe gbogbo wọn ló ní nǹkan fi ń ṣẹ̀ṣẹ̀ rìn ṣùgbọ́n tán bá fẹ́ lọ láti bírú bíi lọ sí ìlú òdì kejì tán sì mọ̀ pé yóò láwọn lóògùn onọgbọ́n tí wọ́n máa ń ta sí lójú wọn ìrìn yẹn akúrú wọn á tètè débi tí wọ́n ń lọ ó wá ṣeé ṣe o lọ́nà tó ń kálukú bá mọ̀ gbé e gbà ẹlòmíì tó bá di ojú oorun arìnrìn tí ó bá yẹ kó rìn. wọ́n ní Yorùbá ló léwé Yorùbá ló légbò Yorùbá ló ní ká mú èjì ká fi kẹta ó sì jọra wọn ǹjẹ́ lóòótọ́ ni pé agbára bíi ti gbà ní síwá nílẹ̀ Yorùbá bí? ǹjẹ́ ewé sì ń jẹ́ ṣégbò sì ń wà tí àwọn èèyàn ńlá sì wà nílẹ̀ yìí bí ẹ bá ń wò pé àbí òótọ́ ni àbí irọ́ ni ètò kan ti kalẹ̀ báyìí tí ó máa yànnà náà fún wa tí ó máa ṣàlàyé fún wa lẹ́kùnrẹ́rẹ́ wípé agbára wà nílẹ̀ Odùduwà bẹ́ẹ̀ ni ewé sì ń jẹ́ ògùn jẹ́ àwọn èèyàn ńlá sì wà láàrin wa tí wọ́n lè tọ́lọ́run ọba ń lò láti yanjú àwọn ìṣòro wa ìdí èyí ni màá fi pè wá pé kẹ́ ẹ darapọ̀ mọ́ wa lórí ètò pàtàkì kan tí a pè ní Ìwògbè. Ìwògbè lètò ètò ni Ìwògbè ẹ béèrè pé bọ́lá ó ti rí ètò yìí wò kò ju iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ náà lọ ẹ wo Àṣà Yorùbá TV on YouTube mo sọ lẹ́ẹ̀kan sí ẹ wo Àṣà Yorùbá TV ibẹ̀ ní kẹ́ ẹ ti pàdé wa táwọn ti máa gbé àwọn èèyàn pàtàkì a máa sọ ìtàn nípa ilẹ̀ Yorùbá a máa sọ nípa ìṣègùn ìbílẹ̀ a máa sọ nípa oríṣiríṣi àwọn òwe àti àwọn ọ̀rọ̀ àṣàyàn láàrin wa ẹ darapọ̀ mọ́ wa ẹ má ṣe aláìmáa wò ó torí pé yóò ṣe wá láǹfààní Ìwògbè lètò ètò ni Ìwògbè. àwọn míín sì wà tó sì jẹ́ pé kò sí tó jọ ní tí wọ́n ti ṣe òun ọ̀nà ní ká mọ́ máa bòkù lórí olóró agbára wà fáwọn bàbá wa àgbà ni ìdí tí wọn ò ṣe ń filẹ̀ fún àwọn ọmọ òde òní ni pé àṣìlò agbára ti pọ̀ jù. agbára sì wà bíi tàtijọ́. bẹ́ẹ̀ ni. ọ̀dà tágbára bá wà bíi tàtijọ́ ẹ̀yin gẹ́gẹ́ bí èèyàn kan ṣé babaláwo ni ká pè yín ni àbí oníṣègùn àbí ṣáwó ṣe ṣègùn. ẹ ṣe. torí gẹ́gẹ́ bí òye tiwa babaláwo pọ́nbélé yàtọ̀ sí oníṣègùn. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n àwọn kan wà wọ́n ń ṣáwó wọ́n ń ṣèṣègùn ṣé méjèèjì lẹ́yìn ṣe ní àbẹ́yọ kan. ayé ló dojú kejì tá à ń dà papọ̀ tẹ bá rí babaláwo kì í gbà pẹ̀lú náà wọ́n máa dáfá wọ́n á sọ ohun tí ifá sọ ẹbọ ni wọ́n máa ń rú ṣùgbọ́n oníṣègùn ni ó ní ẹni tí orí ń fọ́ tínú tẹ́yìn ń dùn tó yẹ yín torí ń ṣe àwọn tó rí ń ṣe àwọn tán nílò ìrànlọ́wọ́ tí lórí pé ẹ wá o nǹkan ò lọ déédéé pàápàá jùlọ bí ẹni tó ń tajà tó ń ṣiṣẹ́ ọwọ́ àwọn oníṣègùn nù wọ́n sì pọ̀ lọ jáǹtì rẹ̀rẹ̀ adáhunṣe wà o. adáhunṣe tó yàtọ̀ sí oníṣègùn. bẹ́ẹ̀ ni tẹ bá adáhunṣe wọn ò ní nǹkan tán máa fi béèrè ọ̀rọ̀ pé ẹ gbọ́ o irú nǹkan tán
irú ìṣòro tó gbé wá sọ́dọ̀ mi ǹjẹ́ ṣé mo lè dáwọ́ lé ǹjẹ́ ṣé àwọn àgbà ní bẹ́ǹdì rẹ̀ kò sí nítorí pé wọ́n mọ̀ báyà wọ́n rí nínú ìwé àkọsílẹ̀ kan tó bá ti mú ìwé túdè mọ́ egbò túdè tó lọ mọ́ ìyèrè díẹ̀ bó bá ti lò gbogbo ẹ̀ bá di ohun ní táwọn èèyàn máa ń ṣe nù ṣùgbọ́n oníṣègùn wọ́n dàbí dókítà tí máa ń tọ́jú èèyàn ni tàbí ká pè wọ́n ní dókítà ká má sọ pé ó dàbí láàrin ìlú wọ́n yára bí àṣà láti tètè lè dá sí ọ̀rọ̀ ní tó bá ń ṣẹlẹ̀ sí àwọn èèyàn nínú ìlú. ó dà yín bí ẹnìkan ṣé méjèèjì rẹ̀ yín ṣe àbẹ́yọ kan. eléyìí tẹ́mi bá ń lé ìṣègùn ni. ìṣègùn ni. àwọn babaláwo wá ń kọ́. ẹ ṣe nígbà táwa wò pé ẹni tó máa ṣiṣẹ́ yìí ó gbọ́dọ̀ nẹsẹ̀ jáde kó mọ̀ nǹkan tí wọ́n ń pè ní awo àwa súnmọ́ àwọn awo àjọ wa ń ṣe é papọ̀ ìpàdé ní máa ń dà á pọ̀ nítorí pé kí ni èèyàn kò lè dá ṣiṣẹ́ yìí kó yọ kó sọ pé òun ti mọ̀ tán èèyàn kan ń mọ̀ tán òun ló dífá fún oògùn tán ló gùn lọ rẹyìn. oògùn tó gùn lọ. ẹ ṣeun bí n bá ní wá dènà pẹnu ó túmọ̀ sí pé tí èèyàn bá gbé ohun tó ń ṣe bí àìsàn ara bí nǹkan mi wà síbí Olódùmarè lè dárò láti pàṣẹ ní àbí. Ọlọ́run ló lóògùn wẹ́rẹ́ tó máa ti ń débi Olódùmarè yóò mọ̀ dán ọ lóhùn. Olódùmarè àdáhùn olú ó wá ní ìbéèrè kan tó ń jẹ wá lógún. ẹ ṣe àwò. gbogbo ẹni tó ń ṣiṣẹ́ mi irú tí báyìí ní wòlíì ní o bí àfáà ní o bí babaláwo ní o wọ́n máa ń sábà sọ̀rọ̀ nípa àwọn ìka kan àwọn nǹkan kan ṣé tòótọ́ nìkan wà. wọ́n ní bàbá adé inú ilé báyìí ó dandan ká kí ara lé adé gẹ́gẹ́ bí ìṣe wa láti Ẹwà Àṣà Yorùbá TV làwa ti wá lórí ètò tí ó ń jẹ́ ìwògbè ní ètò ní ìwògbè a kí yín bàbá wa ẹ pẹ̀lẹ́ ẹ kú kalẹ̀ ẹ káàbọ̀ a kí yín dáadáa gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò yìí àwọn tó jẹ́ lámìlaka tọ́lọ́run fún lórí ọ̀fẹ́ tọ́lọ́dùmarè fèyè àrà ọ̀tọ̀ láti jẹ́ ikọ̀ pàtàkì nílẹ̀ Yorùbá làwa ń ṣèwádìí wọn káàkiri láti béèrè ṣùgbọ́n kì í ṣe ìṣe tiwa ẹnu oníkàn láti gbọ́ pọ̀n lọ́dọ̀ tiwa bàbá wa àwọn ará àgbùrà aláàlẹ́ wọn làwọn fẹ́ mọ̀ yín ọ̀dọ̀ ta la wá ta ni yín gan. ẹ ṣe lóòtù Ọ̀dẹ́dìran Olúwatóbi ní orúkọ mi ọ̀pọ̀ èèyàn mọ̀ mí sí Múléró inú mi dùn nígbà tí mo kọ́kọ́ gbọ́ ẹni ń bọ̀ ní ìjú báyìí lọ ìmọ̀ ìṣègùn ìbílẹ̀ ó ní èmi ń ṣe tó sì jẹ́ eléyìí tá a bá lọ́wọ́ àwọn bàbá wa àtìgbà tá a tẹ̀ tí ń ṣiṣẹ́ yìí àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àfọwọ́gún àfẹsẹ̀gún nídìí ẹ̀ Olódùmarè ṣì ń gbà fún wa ń bẹ̀. ẹ ṣeun ẹ ti tètè mú mi já ọ̀nà ibi tí mo fẹ́ lọ ká tó wá sọ́dọ̀ yín a sì wádìí lọ́tún àti lósì wọ́n ní iṣẹ́ ìṣègùn ìbílẹ̀ oníṣẹ̀ṣe lẹ́yìn la fi wá tọ̀yìn ẹ̀yin náà ti sọ mo fẹ́ béèrè pé iṣẹ́ ìṣègùn tẹ̀ ń ṣe yìí ẹ ti mẹ́nu bà wẹ́rẹ́ torí lára tá a fẹ́ mọ̀ ni pé abínibí yàtọ̀ sí musarejàlú a fẹ́ béèrè pé ṣé wọ́n bí yín sínú ẹ̀ ni àbí ẹ kọ́ iṣẹ́ àbí ó wù yín lẹ́kàn sáàwù pé ẹ máa ṣe tó bá dẹ̀ jẹ́ pé bẹ́ẹ̀ ló ṣe rí ó ti tọ́dún mélòó báyìí tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́. olóòtú àwọn àbá bọ̀ wọ́n ní ẹni tó bá béèrè ọ̀rọ̀ fẹ́ díẹ̀ gbọ́ sẹ́ẹ̀bì ni pé mò ń pòwe o. àgbà náà ló máa ń pòwe. ṣe rí iṣẹ́ yìí kì í ṣe àyàbá ẹ̀gbọ́n màmí kan wà tó jẹ́ pé àwọn náà kọ́kọ́ ń lo ibi àwọn náà bá lọ́wọ́ ìyá wọn ni iṣẹ́ inú ilé ni nígbà tí wọ́n wá bẹ̀rẹ̀ iṣẹ́ yìí tèmi bá wá láti ìrìn àjò tí n bá wá sọ́dọ̀ wọn wọ́n ní ìwọ ọmọ yìí iṣẹ́ yìí àwọn fẹ́ jẹ́ kó bá wọn mójútó mà ní kí ni tèmi láti mójútó iṣẹ́
ẹ̀yin lẹ gbaṣẹ́ ẹ sì mọ̀ ṣe nǹkan yín lọ ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ a lọ léèwé a dé nígbà tá a kó léèwé ìyẹn polytechnic tá a kó ń bẹ̀ oríṣiríṣi èsì ló ń jáde tá a bá jáde sọ́tún jáde sósì pé iṣẹ́ ìbílẹ̀ ní kẹ́ lọ ṣe o ẹ wá wo táìmù tí wọ́n sọ pé iṣẹ́ ìbílẹ̀ ní ká lọ ṣe yẹn bàbá tó ń mú lele pé iṣẹ́ ni mo gbọ́dọ̀ bóun dúró tì kò yé mi ń gbà yẹn bàbá yẹn ti kú mo wá jáde ó wá ní àwọn iléeṣẹ́ kan tán fún mi ní ìwé pé kí n máa bọ̀ kí wọ́n mo lọ sí interview lọ́dọ̀ wọn gbà tí mo dẹ̀ débẹ̀ polytechnic níbẹ̀ yẹn o pé kí n máa bọ̀ kí wọ́n máa bá wọn ṣe kọ́ àwọn ọmọ ní ẹ̀kọ́ ń bí ṣàdédé ni kíní ẹ̀ gbá mi lọ́kàn pé kí ni mo ń dára mi láàmú fún iṣẹ́ tí ó wà nínú ilé ó tó mi jẹ pé ṣé mi ò mọ̀ pé ìtànà bíi ìránṣẹ́ láti olùríran láti máa dáyàn lóhùn iṣẹ́ tí mo gbé dání ni pé kí n lọ dó ti iṣẹ́ yẹn wọ́n á wò pé irú iṣẹ́ wo nìyẹn nítorí mi ò níṣẹ́ kan pamọ́ láì mọ̀ pé iṣẹ́ yìí ni wọ́n sọ àṣà bèrè lọ́tún alọ́lé àwọn àgbà awo lọ́tún lósì àwọn náà wá sọ wọn pé ẹ wò ẹ wá o iṣẹ́ tí ó fi sílẹ̀ nulẹ̀ tó ń ṣe nínú ilé ìyá ẹ yẹn iṣẹ́ yẹn ni kò lọ́ọ́ dó ti pé ṣebí ìyá ẹ náà mọ̀ ń pa iṣẹ́ yìí pàápàá jùlọ ṣèbẹ́ o ti réyàn sọ fún ẹ pé iṣẹ́ yìí ló máa ṣe mo ní bẹ́ẹ̀ ni ṣùgbọ́n èmi tẹ́ ní kí n jókòó ti iṣẹ́ yìí mi ò mọ̀ fìgbà kan mọ nǹkan kan nídìí ẹ̀ wọ́n ní kí n lọ jókòó sí díẹ̀ àbáṣà jókòó wẹ́rẹ́wẹ́rẹ́ bàbá ìwádìí ẹni tí mò ń lálàárí tí n bá sọ pé orí ń fọyàn o tí n bá ti lè sọ pé orí ń fọyàn àti kọ́ mi kíní yẹn látọjú àlá Ọlọ́run Olódùmarè ń gbọ́ tí má dẹ̀ sí bẹ́ẹ̀ ló ń rí wọ́n á jókòó ẹnìkan wá sọ fún mi àwọn tó máa ń gun ègùn yẹn ni ẹ mọ̀ àwọn kìrìsìtẹ́nì tí wọ́n sọ pé ẹnìkan lọ́nà ẹ̀mí bẹ́ẹ̀ lẹ́nìkan náà ṣe gun ẹ̀gùn ẹ̀gùn ó dàbí ẹ̀mí káyọ̀ kan sọ pé ẹ̀mí múyàn bẹ́ẹ̀ ni ní ti ìbílẹ̀ ẹ̀gùn ló ń gùn wọn bẹ́ẹ̀ ni ẹni yẹn ó wá jẹ́ ẹni tí mo mọ̀ kò sì mọ̀ pé mo ń bọ̀ wá kí òun níbi tó ti gun ẹ̀gùn tí máa débẹ̀ báyìí ó kàn bẹ̀rẹ̀ sí pariwo pé ṣé kìí ṣe múlẹ́rọ́ nìyẹn àwọn ẹ̀wá ní múlẹ́rọ́ nì kódà tó di pẹ́ nìyẹn ń gun ẹ̀gùn tẹ́nìyẹn bá ní kọ́sítọ́mà nítorí pẹ́pẹ́pẹ́ tá èèyàn kan fojú sí téèyàn ò kà kún téèyàn bá ti sọ pé oníbàárà yìí iṣẹ́ báyìí tẹ́ bèrè lẹ́ẹ̀kan a lè sọ lójú yín o bọ̀ tẹ́ lọ ṣe nǹkan báyìí fún tó bá ti ṣe àwọn máa fún èmi ní owó. ẹ̀yin máa gbà níyànjú. mo kàn máa ń gbà wọ́n yànjú ni. ẹ tí ìdíṣẹ́ ọ̀gán mú lásìkò yẹn. ṣé mi ò fẹ́ dúró nítorí orí ìrìn lèmi wà mo máa ń lọ mo máa ń bọ̀ ni àwọn èèyàn ńláńlá mo sì máa ń bá rìn ní gbogbo ìgbà yẹn tí àwọn èèyàn yẹn gan nígbà tí wọ́n á ń gbọ́ pé iṣẹ́ tí mò ń ṣe ni wọ́n nígbà wo ló bẹ̀rẹ̀ sí kọ́ kámọ̀ tá fọ̀rọ̀ ọ̀gùn mo ẹnìyẹn wá sọ pé ìyẹn ẹlẹ́gùn yẹn pé kí n lọ dúró ti iṣẹ́ yẹn pé tí n bá dúró tì fún ọdún méjì tí n bá lè dúpẹ́ lọ́wọ́ Olódùmarè pé kí n paṣẹ́ yẹn tì kí n má tàn yín ọdún kejì ń pé lọ níta sì ti rí ń bẹ̀ kọ́lọ́mọ́jò bàjẹ́. ọ̀dà ẹ kú ohun tí mo fẹ́ béèrè ó túmọ̀ sí pé yàtọ̀ sí pé kò sí ẹnìkan pàtó torí àwọn èèyàn sọ pé àwọn ń kọ́ kò sí ẹnìkan pàtó tẹ́lẹ̀ sọ pé òun ló kọ́ yín iṣẹ́ bí ọmọ iṣẹ́ pé ó lọ́dún méjì lọ́dọ̀ mi o ó lọ́dún mẹ́ta lọ́dọ̀ mi o kò sí ní tó jọ bẹ́ẹ̀. èmi ò ní. bàbá tó lọ́run jogún kínní ìgún gangan ló ń kọ́ yín látọjú oorun tí mi bá ṣàṣìṣe. pẹ̀lú àwọn nǹkan tó fi sílẹ̀ tá a dé bá. mo ṣàkíyèsí ohun kan nígbà ìdárúkọ yín ẹni Ọ̀dẹ́dìran Tóbi Múlẹ́rọ́ ṣé orúkọ àbísọ ni Múlẹ́rọ́ ni àbí àròsọ àbí orúkọ táwọn èèyàn mọ̀ yín sí àwọn pé gẹ́gẹ́ bí awo oríṣiríṣi ń pè yàn wọ́n á ní ẹnìkan olórí awo ẹnìkan ẹsẹ̀ awo ẹnìkan ṣé oyè inú awo náà ni Múlẹ́rọ́ ṣé Múlẹ́rọ́ awo ni àbí bóyá kẹyìn nàná ẹ̀. nígbà tá a bẹ̀rẹ̀ ètò mo sọ pé ẹni tó bá béèrè ọ̀rọ̀ ó fẹ́ jẹ́ ẹ̀gbọ́n ni ó dábẹ́ ṣe béèrè
Múlẹ́rọ̀ tèmi ń jẹ́ yìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó mọ Múlẹ́rọ̀ tèmi tán sì mọ̀ mí dáadáa wọ́n mọ̀ pé inú eré ìtàgé. ó túmọ̀ sí pé ẹ tún ṣeré orí ìtàgé. bẹ́ẹ̀ ni nítorí ó jẹ́ iṣẹ́ tí mo yàn láàyò títí dìsìn mi ti nítorí pé bá mo ń ṣiṣẹ́ ìṣègùn kí n fi iṣẹ́ ìtàgé sílẹ̀. kò sì dira wọn lọ́wọ́. kò dira wọn lọ́wọ́ nítorí kò sí ìlú tí mi ò kí ń lọ lórí ìtàgé ṣé kán bá ní kọ eré ni àbí kí wọ́n bá ní kópa nínú eré kò sí lè tí mi ò ń ṣe bẹ́ẹ̀ tó fi kanra orin ṣùgbọ́n tá a bá lọ tá a bá bọ̀ àti ní ibi tá à ń dúró sí. tẹ́ fi gbalẹ̀ sí tó jẹ́ ibùjókòó gangan. bẹ́ẹ̀ ni ẹ ṣeun púpọ̀ ẹ ṣeun adúpẹ́ alàgbà Múlẹ́rọ̀ ẹ ṣe adúpẹ́ àwọn ìbéèrè tó gbé wa wá gan kò pọ̀ ṣùgbọ́n bí táwọn ìyá lè mọ pọ̀ ni ṣé gẹ́gẹ́ bí ọmọ òde òní gẹ́gẹ́ bí ayé tá a wà ẹ̀ ṣé ìgbàgbọ́ pàgbára sì wà nílẹ̀ Yorùbá. agbára ṣe rí ní òde òní tá a wà ọ̀làjú ló ń ba nǹkan jẹ́ àwọn bàbá wa lágbára ṣé àwò báyìí wọ́n ń pe kinní kan kánọ́kù. ká ọ̀nà kò àrí bí àwọn sinimá fi máa ń tàn wá jẹ ni àbí kánà kò sọ́nà fẹ́ kéré sí ni àbò fẹ́ tó ṣe kìíní. téèyàn bá ní kò sí kà á jẹ́ pé òǹtàn ti kú wọn àti ìsìn ni. ìkà wà lóòótọ́. ìkà wà o ẹ gbọ́ pé bẹ́ẹ̀ yóò bá báyàwó aṣòpá sùn pásòpá bá wà lọ rí báyàwó èèyàn sùn kọ́ ìyẹn gbọ́dọ̀ kíyèsára kí náà ń pè ní ká ẹ lè dédé gbé nǹkan sílẹ̀ báyìí kẹ́nìkan ṣe wò sùnsùn kó sì fẹsẹ̀ gbádà ní kò ṣẹlẹ̀ rí. ó ń ṣẹlẹ̀. ṣé ẹni tó wò sùnsùnsùn tó mú ọmọ ní kejì ẹ̀ tó parọ́ mọ́ ṣé kìí ṣe kà ìkà wà o èèyàn ni kó mọ̀jẹ̀ kan fi kà sí òun o. ọ̀dà bàbá sọ pé kà wà kí lọ́nà àbáyọ sáwọn kà. ọ̀nà àbáyọ gẹ́gẹ́ bí babaláwo àtòníṣègùn. ọ̀nà àbáyọ oríṣiríṣi tó bá jẹ́ pé a máa ń pa àwọn kan ní àwọn àgbà a sì máa ń pa àwọn kan ní ayé ọ̀nà kan náà ni tó bá jẹ́ pé ìkà bí ọwọ́ orú wọn yẹn ló bá wà níbẹ̀ a máa ṣèbéèrè kí lẹ fẹ́ tá a fi máa dẹ́rọ̀ kínní èèyàn kì í báyé jà èèyàn máa ń pẹ̀tù sí wọn nú ni kéèyàn bá lè rọ́nà lọ ẹ dákun ẹrin ilé ìtàn mú wá fún yín ẹ bá wa túlẹ̀ kì í ṣẹran yín àìmọ́ṣe ni ó rúbò lójú ṣùgbọ́n nísìnyí tó ti wá mọ̀ ọ́n ṣe ẹ dákun ẹ ṣàforíjì fún lọ́ba tán ayé sì gbàdúrà rẹ̀. wọ́n á fi ilẹ̀. bẹ́ẹ̀ ni ṣàmà pé èèyàn kan ló máa ń di ọ̀ ní ọjà àbẹ́gbà tó bá sì mú yọ̀ délé ńkọ́ ṣé kì í ṣe èèyàn kan ní òtún èèyàn kan ní òtún àbí. ó dáa bá a bá di ọlọ́jà èèyàn kan ní ìdí èèyàn kan ní ìtù. bẹ́ẹ̀ ni. ẹ̀dá lára àwádìí tá a ṣe yàtọ̀ fúnṣẹ́ ìṣègùn yàtọ̀ fúnṣẹ́ babaláwo tó tún níṣẹ́ mi tẹ̀ ń ṣe ẹ ti dárúkọ eré orí ìtàgé lẹ́ẹ̀kan. ṣé mo pé. mo sì ṣàkíyèsí pé ẹ tún mẹ́nubà pé ẹ lọ léèwé. bẹ́ẹ̀ ni. irú iṣẹ́ wo lẹ kọ́ léèwé ṣé ẹ ti ń ṣe àbẹ́ ẹ ti pátì pátápátá. mi ò lè jẹyà ní ìlànà kan kí n wá wò pé ó yẹ kí n mójú kò ń bẹ̀ kí nìdí mo lọ léèwé polytechnic ẹ̀sà òkè ni mo ti jáde electrical electronics engineer ni mí tí mo sì jáde tí mo sì lọ sin ìlú títí dìsìn à ń gbaṣẹ́ à ń bá wọn kọ́lé tán bá kọ́lé tán wọ́n tún ń gbéṣẹ́ ká bá wọn fi ìmọ́lẹ̀ sí à sì bọ́n fa náà ìmọ́lẹ̀ sí à ń gbaṣẹ́ contract káàkiri bẹ́ẹ̀ ni kódà àwọn iṣẹ́ tí ó jẹ́ pé proposal ẹ̀ tó wà ní inú yàrá wa ó sì wà ń bí tá a sì sílẹ̀ tó jẹ́ pé a dáwọ́lé láìpẹ́ ní kò pẹ́. ọ̀dà tá a bá fẹ́ wò báyìí ṣé kí n béèrè lọ́wọ́ yín ẹ má bínú o. awo oríṣiríṣi awo ló wà tá a ti gbọ́n pa wọn awo kìnnì kan awo kìnnì kan tí ẹ̀yin awo bá sì ń kọrin ẹ lọ ẹ ṣàwo èké o ẹ ṣàwo ṣé awo tó pọ́n bélé awo lòótọ́ lẹ́yìn ẹ mọ̀ pé gbogbo ń tẹ́ bá sọ báyìí àwọn alálẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín à ń gbọ́ o. bẹ́ẹ̀ ni. ṣé pọ́nbélé lẹ́yìn ni o àbí ọ̀pọ̀lọpọ̀ ló di awo torí àṣà jẹun.
iyọ̀ kì í yin rẹ̀ ní ọbẹ̀ olóòtú. Nígbà tẹ́ ń bọ̀ tẹ́ fẹ́ wọlé sínú ọ́fíìsì mi, ǹjẹ́ ẹ rí signboard kan? rárá. Babaláwo tí ó bá mọṣẹ́ kò kì í ní signboard. Àbí nígbà tẹ́ ti wọnú bí ẹ rí bí kan tán gbé kínní báyà sìgìdì kan sí irọ́. Ẹ jókòó ní tẹ́ bá wá ẹ sọ, ẹ bá sì sọ bó bá ti jẹ́ iṣẹ́ tó yá dáwọ́ lẹ́nu ẹsẹ̀kẹsẹ̀ náà la máa bẹ̀rẹ̀ iṣẹ́. Àwọn ò ń ṣe babaláwo tó jẹ́ pé àwọn ní ó yá àbí oníṣègùn tó bá ní ẹ lọ ẹ padà wá, tíṣẹ́ yín bá gbá kẹ́ ẹ lọ a máa ṣàlàyé, tí ò bá sì gbá kẹ́ ẹ lọ a máa sọ ṣẹ́ ẹ lè dúró ẹ dúró, gbogbo èròjà tá a máa fi ṣiṣẹ́ yín a máa tò lójú yín. Purọ́ níyì ẹ̀tẹ́ ni mo mú wá. ẹ̀sìn kó tó di pé a mọ̀ lọ ṣé ẹ lè fi dá àwọn èèyàn lójú pé èmi o gẹ́gẹ́ bí Ọ̀dẹ́dìran tó bí babaláwo múlẹ́rọ̀ bẹ́ẹ̀ bá ti dọ́dọ̀ tèmi o ohun tó bá yẹ kí n ṣe, torí àwọn èèyàn wòye káàkiri àgbáyé báyìí, kì í ṣe orílẹ̀-èdè nìkan, kì í ṣe ìlú yìí nìkan, káàkiri àgbáyé ni. A fẹ́ ọ̀rọ̀ ìdánilójú yẹn látẹnu yín pé ókè o ohun tó bá rí báyìí tó bá rí Ọlọ́run fún wa lóore ọ̀fẹ́. Ẹ mọ̀ pé ẹlòmíì wá ní egun ló ń tò, ẹlòmíì wá ní apá ló ń ṣe nǹkan kan, ẹ jẹ́ ra sọ̀rọ̀ ṣókí lórí yẹn. Ṣé rí eléyìí tẹ́ ẹ sọ yẹn, wọ́n ní àwo ló máa ń gbáwo ń gbọ̀wọ̀, táwo bá gbáwo ń gbọ̀wọ̀ àwo máa tẹ́ àwo máa fàya. Bí àwo bá wà tán bá gbéṣẹ́ wá sọ́dọ̀ ẹ̀, gbogbo sẹ́kọ̀ làwo máa mọ̀ tán. Tán bá gbéṣẹ́ wá sọ́dọ̀ àwo tí sì ò bá yẹ fọ̀rọ̀ lọ àwọn tí wọ́n tún mọ̀ jù ẹ́ lọ. Odò tá a bá sì fojú rí náà máa ń gbé ní lọ. Ó lè jẹ́ ọmọ kékeré àwo, ìwọ mọ̀ yìí èmi mọ̀ yìí, òun ló máa ń jẹ́ kí iṣẹ́ kò. Nítorí pé kí ni ọ̀dọ̀ tèmi ń bí o, kò sígbà tí wọ́n gbéyàn tàbí èèyàn fẹ́ ṣe ara ẹ̀ wá bí tó náà bá nǹkan wá tí mo sì mọ̀ pé n tí mo mọ̀ ni tó bá ti débi ó ti bá rọrùn dé. Ṣùgbọ́n irú wa irú wa ò ní yinra ẹ̀ lọ́bẹ̀. Àbí kò yé yín? Ẹ̀yin èèyàn wa nílé, ọ̀rọ̀ yẹn ń gbọ́ látàárọ̀ yìí látẹnu àlejò wa lónìí. Wọ́n ti sọ oríṣiríṣi, wọ́n ti sọ nípa iṣẹ́, wọ́n ti sọ nípa ìpè tí Elédùmarè pè wọ́n. Ó yà mí lẹ́nu fúngbà àkọ́kọ́ tí mo rí babaláwo tó lóun kọ́ṣẹ́ lọ́dọ̀ ẹnì kankan, ṣùgbọ́n tó jẹ́ pé látọ̀dọ̀ Olódùmarè ló ti kọ́ wọn. Ẹ rí i pé Ọlọ́run ńlá lọ́lọ́run ta ni, Olódùmarè wá dáa pọ̀ o. Ṣùgbọ́n bí ìwọ náà bá níṣòro kan àbí èkejì àbò oníbèrè tó fẹ́ bi wá, ẹ̀rọ tó wà lórí afẹ́fẹ́ yìí ẹ pè síbẹ̀, àwọn ò so yín papọ̀. Wọ́n ní ẹni tí ẹsẹ̀ ń dùn ló ń ṣe lákànlàkà lọlé alábẹ́. Ẹ̀yin ẹ ṣáà ti pè wá lórí ètò Òwògbè tàbí kẹ́ pè wá lórí Ẹwà Àṣà Yorùbá TV, àwa ò jẹ yín. Ṣùgbọ́n ká tó máa lọ, a fẹ́ kẹ́ ṣe nǹkan kan fún wa. Kí ni nǹkan náà? Ẹ bá wa gba àwọn èèyàn wa níyànjú àti àwọn tó ń ṣiṣẹ́ yìí àti aráàlú tó ń gbọ́ wa, lẹ́yìn ìgbà yẹn kẹ́ wá wúre fún wa. Ìgbìyànjú mi fún àwọn tí wọ́n ń wò wá àti àwa tá à ń ṣiṣẹ́ ni pé n tá bá mọ̀ ẹ má sọ pé a mọ̀. Ká purọ́ títí ká fi jẹun kò tọ́jọ́, òtítọ́ ló sì máa ń lékè. Ẹ má jẹ́ ká wá n tá àsọnù nítorí ìwàkúwà ó ń jẹ́ ká rí ìrìkúrì. Pàápàá jùlọ ẹ wo orí ayélujára oríṣiríṣi ni tọ̀hún ní àánú ní bàbá wo kinní kan tọ̀hún mo tẹ̀ débì kan gan nígbà tí èèyàn máa sọ̀rọ̀ gbogbo lẹ̀kẹ́ ayé ló kó sọ́rùn tán. Mo ti fẹ́ béèrè ìbéèrè lọ́bẹ̀ náà pé mi ò rí kẹ́ ẹ kó lẹ̀kẹ́ ọ̀run kẹ́ ẹ wọṣọ funfun kẹ́ ẹ kun ojú o kẹ́ ẹ kun mú. Tí ìbá ṣe pé bó ṣe jẹ́ gan lélẹ̀ tẹ́ ẹ bá lọ́rùn mi lénìí. Èmi ṣé ẹnìkan sọ pé kò sí oògùn, àwọn abilé pé kátẹ̀ ní pé iṣẹ́ Olúwa gan ló gbà, ó wá sọ pé kò sóògùn. Ǹjẹ́ ṣé kán fi àwọn bí òrùka kankan kán fi dán wò? Ó ní rárá, ìtumọ̀ ni pé ó mọ̀ pé oògùn wà, ṣùgbọ́n kéèyàn má ṣe àṣìlò agbára. Ẹ gbọ́, ẹ má jẹ́ ká wà wákùwà káwọn bá máa rí ìrìkúrì. Ṣé mọ̀ pé afẹ́fẹ́ òkè ń fẹ́ kó má kàn gbé oko lára? N ta bá béèrè fún òun la máa rí o, ṣùgbọ́n àwọn míì wọ́n máa ń mọ̀ ju ọjọ́ orí wọn lọ. Tẹ́ bá pẹ̀lú mi jáde báyìí ní ìlú tá a wà yìí
lẹ́yìn ìlú yìí ẹlòmíì mọ gbogbo babaláwo tó wà ń bẹ̀ tán nítorí pé kí ni o ti ń wà wàkúwà tẹ́yìn bá sì ti wà wàkúwà yóò rí ìrùkúrì àmọ̀ràn mi fún ẹ̀yin àwọn èèyàn wa tí wọ́n ń gbọ́ wa ní pé ẹ má jẹ́ ká wà wàkúwà débi pé a máa rí ìrùkúrì. ẹ̀yin èèyàn wa kó tó di pé a gbọ́ ìrírí látẹnu àwò wa lónìí ni pé wọ́n ní ká má wá ìwàkúwà ká má bàa rí ìrìkúrì àti pé ẹ̀yin awo ẹ̀yin tọ́lọ́run fún lóore ọ̀fọ̀ tó lódùmarè fún níṣẹ́ yìí tó gbélé yín lọ́wọ́ ẹ ṣe pẹ̀lú òótọ́ nù ẹ má fi jìbìtì sí ìrírí látọ̀dọ̀ yín. ojúmọ́ kì í mọ́ kẹ́ni ni má ní ojúmọ́ kì í mọ́ kákìtàn má gbọ́ rẹ òkè òkè ìbáyìí lẹ́mú máa ń ru sí bọ́jọ́ báyìí ó máa ń kárí ayé gbogbo ohun tẹ́ bá dáwọ́lé a máa yọrí sí rere o. ẹ̀yin tí ẹ wà nígbọ̀nù ẹ̀wọ̀n kílẹ̀ tẹ́ ti porúkọ ètò náà ẹwà àṣà ìwògbè láti ẹwà àṣà Yorùbá TV láti ẹwà àṣà Yorùbá TV tẹ́ gbé dání báyìí iléeṣẹ́ yóò ní jóná ìkó àkìnrìn kórìmọ́mì tá a bá wá rí ẹnikẹ́ni èèyàn kéèyàn tó ní pé kẹ má délé irú ẹni bẹ́ẹ̀ lẹ́ẹ̀ ní bá o ikú a máa bí ikú fún yín o ẹ̀yà máa bí ẹyẹ fún yín o ọkàn yín á wá balẹ̀ ẹ̀ ní dààmú ẹ̀ ní délé bẹ́ẹ̀ kún gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá náà Olódùmarè àdùn inú o gbogbo ohun tó jẹ́ òkè ìṣòro yín àdìpẹ̀tẹ́lẹ̀ ẹ ṣé o. ẹ ṣé àdúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí Ìwògbè lẹ́tọ̀ ètò ní Ìwògbè àtúntì jíṣẹ́ yín bẹ́ẹ̀ ṣe rán wa lónìí ẹ̀yin ará wa ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ yìí ẹ̀yin olólùfẹ́ ètò yìí àdúpẹ́ pé ẹ̀ ń fetí sílẹ̀ ń gbọ́ tiwa ẹ pè wá ẹ bá wa láìkì ẹ bá wa pín fáwọn èèyàn ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ ìwọ tó bá sì mọ̀ pé o nílò ìrànlọ́wọ́ wa lọ́nà kan tàbí èkejì nọ́mbà tó ń wo lójú àwòrán rẹ yìí pè síbẹ̀ àṣìṣe láti dá yín lóhùn títí dìgbà míì tá a tún máa pàdé àwa àti ńlá ó máa bẹ o ẹnikẹ́ni ò ní sọnù láàrin wa. wọ́n ní Yorùbá ló léwé Yorùbá ló légbò Yorùbá ló ní ká mú èjì ká fi kẹta ó sì jọra wọn ǹjẹ́ lóòótọ́ ni pé agbára bíi ti gbà ní síwá nílẹ̀ Yorùbá bí? ǹjẹ́ ewé sì ń jẹ́ ṣé gbò sì ń wà tí àwọn èèyàn ńlá sì wà nílẹ̀ yìí bí ẹ bá ń wò pé àbí òótọ́ ni àbí irọ́ ni ètò kan ti kalẹ̀ báyìí tí ó máa yànnà náà fún wa tí ó máa ṣàlàyé fún wa lẹ́kùnrẹ́rẹ́ wípé agbára wà nílẹ̀ Odùduwà bẹ́ẹ̀ ni ewé sì ń jẹ́ ògùn jẹ́ àwọn èèyàn ńlá sì wà láàrin wa tí wọ́n lè tọ́lọ́run ọba ń lò láti yanjú àwọn ìṣòro wa ìdí èyí ni màá fi pè wá pé kẹ́ ẹ darapọ̀ mọ́ wa lórí ètò pàtàkì kan tí a pè ní Ìwògbè. Ìwògbè lẹ́tọ̀ ètò ní Ìwògbè ẹ béèrè pé bó la ó ti rí ètò yìí wò kò ju iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ náà lọ Ẹwà Àṣà Yorùbá TV on YouTube mo sọ lẹ́ẹ̀kan sí Ẹwà Àṣà Yorùbá TV ibẹ̀ ní kẹ́ ẹ ti pàdé wa táwọn ti máa gbé àwọn èèyàn pàtàkì a máa sọ ìtàn nípa ilẹ̀ Yorùbá a máa sọ nípa ìṣègùn ìbílẹ̀ a máa sọ nípa oríṣiríṣi àwọn òwe àti àwọn ọ̀rọ̀ àṣàyàn láàrin wa ẹ darapọ̀ mọ́ wa ẹ má ṣe aláìmáa wò ó torí pé yóò ṣe wá láǹfààní Ìwògbè lẹ́tọ̀ ètò ní Ìwògbè. Kọsẹ̀ wo ìròyìn ò dá fojú bá o orí iṣẹ́ ńlá mojú bá o iṣẹ́ ńlá ló ń ṣe. Dapsy Concept Studio iléeṣẹ́ ayàwòrán amáwòtán rokoṣo kékeré kọ́lẹ̀ fàn lọ́dọ̀ òjòlá kò léjò àfojúdi kékeré kọ́ ni Dapsy Concept Studio nínú àwọn tó ń ya video production nílẹ̀ films and musical video shots wedding video show commercial video show real estate video show professional photo show event photo show birthday photo show model photo show burial photo show kiddies photo show maternity photo show video editing photo editing graphics designer Dapsy Concept Studio gbogbo ayé ló ń kó kìkì rẹ̀ iṣẹ́ ẹni ní sọ ní di gbajúgbajà láwùjọ renting of equipment like camera light and drone makeup and social media productions available kókó lànà fàdítì kábàániyàwòrán kó mọ́lẹ̀ ránkoṣo pẹ̀lú oríṣiríṣi fídíò camera with special different effects
Dapsy Concept Studio gbàngbàngbà la wà ní opposite Progress Academic School off Titilayo Sawmill Ọ̀rẹ́ Òdìgbò Local Government Ondo State pé 08138470718 tàbí 08075581047 Dapsy Concept Studio ọ̀dọ̀ rẹ̀ là ń bọ̀. Get your best production, musical video shooting, powerful editing, film shooting, wedding shooting, wedding shooting.